anything happen wọ́n fi drag irú wa àwọn tó ń drag wa tí wọ́n rí owó àwọn ọmọ owó yẹn làwọn wò but àwọn tó fẹ́ ṣe bí wa tí wọ́n ń bọ̀ tó fẹ́ ṣe bí wa tó ń bọ̀ bá wọn àní lè ṣe mọ́ yes àwọn ìdẹ́ ṣe ń bọ̀ Agbala Gabriel níjọ́ tí wọ́n tì mí Magodi ọmọ 8 years kan wá bá mi only I wanted to be a journalist I've changed my mind I can't risk ọjọ́ wọ́n tì mí Magodi tí wọ́n tì mí wọ́n lé ọmọdún mẹ́jọ wá bá ọmọdún mẹ́jọ wọ́n ti bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe má sùn àkáǹtì ló ṣe é sìn ti bọ́ sí commercial class wọ́n àwọn ní ìṣẹ̀lẹ̀ tó ń gbọ́ nítorí ìṣẹ̀lẹ̀ tó ń gbọ́ yẹn ó lè padà pé no so ṣé bí wọ́n ṣe mọ̀ sí sáwọn náà lè yára àyè social media àti ìgbà ìgbà yẹn o ẹ wá wí social media ṣe rí lẹ́nu ẹ̀rù ó mọ̀ bá àwọn tó ń bọ̀ ẹ̀rù bà wọ́n náà pé kí ni máa ń ṣe ẹ tó ń ṣe lọ́wọ́ ẹ tó ń ṣe tiẹ̀ kan lọ́wọ́ báyìí ẹ̀rù ó mọ̀ bá ẹ̀rù obìnrin bàbá mi kí ẹ sẹ́yìn mo sọ mo tó sọ̀rọ̀ àwọn ọmọ mo sọ tèmi gángan yes now pé these people wọn máa lé epo lójú o so they can go this far. Wow. Alhaji ayé níkà. Ó pọ̀ ìka náà ni wọ́n ní wọn ò ní dáadáa sí. Okay. Bí dẹ́ ti wò ní mi. Ẹ jẹ́ kí nǹkan gidi kan ṣẹlẹ̀. Ká wo ní ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe wò. Ẹ wá wo tí ò dáa. Ẹ wá wo tí ò ní ìṣẹ̀lẹ̀. Jésù. Alhaji Oriyomi Hamzat wọ́n wà lọ́dọ̀ wa ní Tuesday. So gẹ́gẹ́ bí àgbà gẹ́gẹ́ bí aṣíwájú wọ́n gbé ìgbésẹ̀ akin wọ́n gbé ìgbésẹ̀ tó dára wọ́n gbé ìgbésẹ̀ tí ní ìtẹ́rù pé irú wọn gan lè gbé so ọjọ́ yẹn báwọn ẹ ṣe débí báyìí tí wọ́n mú bọ̀dá yẹn ní Bódìjà gbogbo wọn débí báyìí wọ́n àti ẹ̀ tí bẹ̀rẹ̀ nǹkan kan wọ́n nílò agbọ́dọ̀ dọ̀dọ̀ Agbala Gabriel níwájú Ọlọ́run àti ènìyàn ni ó jọ mí lójú pátápátá kí nìdí ni pé ẹni tá ń sọ̀rọ̀ yìí ìyẹn Alhaji Oriyomi Hamzat is a busy man to the core ngbà débi ìsìn tó lọ́dọ̀ wọn láwà Àgídìgbò láwà báyìí o Àgídìgbò láwà ní ẹgbẹ́ express bí ngbà èmi gan débi ní ọ̀sán yìí mo rí àwọn èèyàn níta mo rí àwọn èèyàn níta gate mo rí àwọn èèyàn park mọ́tò ara àwọn èèyàn ní reception gbàtà débi tí àbáwọn wọn ní àpò wọn pé páwọn kan wá gbé wọn sìn so you should know the kind of person he is ẹni tó ń ṣiṣẹ́ ìlú ẹni tí ọwọ́ ẹ̀ kún so kí wá lẹ́yà mìíràn ni pé wọ́n gbogbo ń tán náà ń ṣe lọ́dún yẹn wọ́n náà ní wo ìwọ mò ń bọ̀ afẹ́dọ́dọ́ Agbala Gabriel wọ́n dẹ̀ gbéra wọ́n dẹ̀ wá number 1 yóò dà kíkà so ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ kí Ọlọ́run ká dẹ̀ kí wọn fún ìyẹn inú mi dùn wọ́n gbé ìgbésẹ̀ akọni wọ́n dẹ̀ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn nígbà tó ti wá ní Tuesday ó yẹ kémi ti dé bí Wednesday kí n wá kí wọn mí sọ fún wọn ó yẹ kí n ti wá ní Wednesday kò sí àyè àná Thursday wà ní program mo ní olólọ́jọ́ Jímọ̀ olóyin so ó yà dùn fún gbogbo wa ẹ̀sùn mo ní ẹni yìí mo gbọ́dọ̀ dọ̀dọ̀ Alhaji Oriyomi láti wá kí wọn so I am here to appreciate you Alhaji ẹ̀gbọ́n wa aṣíwájú mo gbàdúrà ẹ ò ní jábọ́ once again I want to appreciate you sir ẹ kú dìde o ẹ kú dìde Alhaji ẹ kú dìde I love you sir from the deep down of my heart from the depth of my heart bí mo ṣe ń fẹ́ kí ó rí fún yín bẹ́ẹ̀ náà ni kí ó rí fún mi kí iléeṣẹ́ ìkó máa ga sí kí àlàáfíà kó máa wọbí sí ẹnikẹ́ni tí ó dojú ibi ìkodò Ọlọ́run ó fi wọ́n ṣẹ̀ sí bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí so Alhaji I love you ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn wa lórí afẹ́fẹ́ gbogbo àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa so ẹ bá mi appreciate wọn pé wọ́n wá èmi náà dẹ̀ débí láti wá appreciate wọn á jẹ́ ìgbà kejì láyé tí màá débi so we are here to appreciate him. ìgbà àkọ́kọ́ accidentally ni. ìgbà àkọ́kọ́ accidentally ẹ̀rọ kí mò ń bọ̀ deliberately ni mo dìídì wà lélẹ̀ ni. àwọn obìnrin náà ló ṣe àìtọ́ lọ́jọ́ bismillahirrahmanirrahim. Agbala Gabriel àti Oriyomi àdúrà kan tí mo fẹ́ ṣe Agbala Gabriel. bàbá. bó ṣe rí nù mí sí ẹ tí n bá fẹ́ kó o ṣubú kí n ṣubú. àmín. tí n bá fẹ́ kó o ṣubú kí n má ṣubú láíláí. àmín. tí n bá fẹ́ kó o ga kí n má ga lọ. àmín. tí n bá fẹ́ kó o ga kí n má má ga lọ. àmín.
ẹ̀yin bloggers ẹ̀yin followers front and back adúpẹ́ lọ́wọ́ yín gan fún support lórí wa nítorí fi lè ràn wá lọ́wọ́ kágbàlá Gabriel ló ṣubú òpé Oriyomi ọ̀gá o Oriyomi ṣubú òpé kágbàlá Gabriel ọ̀gá o Ọlọ́run ti rán wa níṣẹ́ tó rán wa and there is nothing even our gan we can do about it. He doesn't have power over himself. Neither do I have over myself. Èèyàn ni wá. Èèyàn ò ní rìn kò rí ọmọ mi. Aburú táwọn tó ń bú wa tí wọ́n ṣe ní kọ̀rọ̀ ó pọ̀ ju tiwa lọ. Ṣùgbọ́n tá a bá ṣe dáadáa mẹ́wàá tá a ṣàìdá ẹyọ kan. Ẹnu kan wà má gbélé ìbò torí àìdá ẹyọ kan. Torí pé àwọn tó jẹ́ áńgẹ́lì Ọlọ́run gangan àwọn náà Ọlọ́run mójú kó fún àṣìṣe wọn. Àṣìṣe mi ò ṣe é kà o. Bẹ́ẹ̀ ni kò ṣe é kà. Wọ́n ti lọ bá ó ti gbàgbé ni lọ́tẹ̀ nǹkan wá bí tí mo pè é. Ṣé bọ́ Ọlọ́run ilé tí ẹ tó wá dọ̀tí ẹ náà. tó ní báyìí bẹ́ẹ̀. Ẹ náà bọ́ọ̀lù ṣe dáyé nìyẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan fún ìkúnlọ́wọ́ wa torí mo find out Agbala Gabriel gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àwọn náà ló olólùfẹ́ mi. Bàbá ó ní agbára. eré àti wọ́n kọ sí kálukú wa àti lọ́jọ́ tọ̀tọ̀. That is just it. Your people are my people. My people are your people. Yes now because you are my person and I'm your person. We are saying create content lórí wa. Ẹ máa fi ẹnu yẹn tún wa ṣe rẹ̀. Reason ni pé tó bá lòun ṣe mọ́ tèmi náà ní ṣe mọ́ kìí ṣe pé àwọn èèyàn ní rárá àánú mọ́ ẹ tí ó dìde bí wa ni ò ní wọ́pọ̀ mọ́ ẹ̀rù ọmọ bà wọ́n pé táwọn bá ṣe mistake kékeré báyìí àwọn ẹni yóò bring àwọn down. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ yìí a ti close ẹ̀ lẹ́nu ẹjọ́ ọkùnrin ò fèsì iṣẹ́ ẹjẹ́ mi náà ò fèsì tèmi ẹ ní ṣubú lágbára àmín Àlájì ẹ ní wálẹ̀ lágbára àmín Àlájì èmi ò fẹ́ mọ̀ wọ́n rò fúnra rẹ̀ ni wọ́n ràn ni wọ́n lò ni wọ́n plan ẹ̀ ni wọ́n ṣe manage ẹ̀ ni kò ní jọ lórí. àmín lórúkọ Jésù àmín. wáyé pé mò ń sọ tinútinú irú ẹ̀ wọ́n jọ lórí tèmi. àmín. àwa mọ̀ pé àwọn èèyàn ní má máa bínú o n tá à ń ṣe nǹkan kí wọ́n bínú ni olólùmí táwa ń túlẹ̀ àwọn kan ló dé ẹni tí wọ́n fòṣìdé wà ẹni tí wọ́n fi orí dè wà ẹni tó sì yẹn sọ di ẹni tí kò ní làákà ìmọ̀ pọ̀ àwọn táwa ń túlẹ̀ àwọn kan ló dé wọn wọn bára náà gbàdúrà fọ́lọ́run òjíṣẹ́ Ọlọ́run ni òmí ìyẹn máa ń ṣàdúrà fójíṣẹ́ Ọlọ́run náà náà toró àtùpà ni wà a lè rí náà rí di ara wa bó ṣe wà àwọn wòlíì ńláńlá kan àwọn wòlíì ńláńlá wọn náà tẹríba sí wọn ṣàdúrà fún. Yes sir. Àbí èmi náà ṣe wà èmi ẹ̀ sọ àpá ọmọ kéwù lèmi èmi ò kùnà lọ́dọ̀ àwọn afáàní pé ẹsẹ̀ wọn fẹ́ra rẹ̀ wọ́n ṣàdúrà fún mi ní ẹ̀jọ́ torí Ọlọ́run a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan ẹ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan wòlíì Agbala Gabriel Kristẹni ni Abdulrahman Oriyomi Hamzat Mùsùlùmí ni mí. bá ń pàtẹ́wọ́ fún náà ẹ bá ní gbọ́ àná. ẹ lọ wo Kristẹni tó pọ̀ mbẹ̀ ẹ lọ ọ̀dọ̀ Agbala Gabriel ẹ lọ wo Mùsùlùmí mbẹ̀. gan. So we are just akàn wá lásìkò àmọ́ àwọn tó ń bọ̀ lọ́la àwọn kan náà ti wá lánàá mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ni. bàbá ọ̀rọ̀ méjìlá sọ kù kan mo appreciate you. thank you sir. Ọlọ́run á dúró tì í. ẹ ní wálé ẹ ní jábọ̀ ẹ mọ̀ gàlè ẹ mọ̀ ṣe ẹ ní ṣìṣe ẹni tí yóò dọ́dọ̀ yín tí ó fa ìṣẹ́ yóò ní mọ̀ lọ́dọ̀ yín ẹni tẹ́ ṣe láàánú tẹ́ dèrò ẹ̀yìn ò ní dọ́dọ̀ yín ẹni tẹ́ ṣe láàánú tẹ́ gbọ́fà kò ní dọ́dọ̀ yín ẹni tẹ́ fàdìdé tí ọjà yín bọ̀ ò ní dọ́dọ̀ yín ìlàmọ́ṣàlá òlà kùwátà ìlà ìbílẹ̀ wà ṣe kìíní kan pásítọ̀ bídà pásítọ̀ olúwàfọlá àmì Abímbọ́lá ni Ọlọ́run gbogbo ayé ògo ni fún Ọlọ́run ẹ tí jókòó sí apá ìyàbẹ̀bẹ̀ níbẹ̀ ni wípé ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́ láìsí eléyìí kò sẹ́ni tí yóò rí Ọlọ́run ó tún sọ pé ká ní nípa àti yín ni
ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo nítorí náà àdúpẹ́ fún ohun tí ó ṣẹlẹ̀ gbogbo àdúrà Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè ẹ máa tẹ̀síwájú. àmín lórúkọ Jésù. lórúkọ Jésù ẹ ò ní jábọ́. àmín lórúkọ Jésù. àwọn àṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nínú Bíbélì at a point in time sí ni wọ́n fi ẹ̀sùn kan Jésù pé Bẹ́sẹ̀búbù olórí ẹ̀mí èṣù tó fi ń lé ẹ̀mí èṣù jáde. Ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti wáyé pé ilé kílé tó bá yapa síra wọn kò ní dúró pé ẹ̀mí èṣù lè lé ẹ̀mí èṣù jáde. bí wọ́n bá fi ẹ̀sùn kan Jésù bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ èèyàn wọ́n lè fẹ̀sùn kàn kò sí tí wọn ò lè wí kò sí tí wọn ò lè sọ àti pọ́yìn tí ó fi sọ àkàrà márùn àtẹ̀jáwẹ́rẹ́ méjì bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà tó dé àárín kan wá padà sọ ọ̀rọ̀ tó wúwo sí wọn wọ́n padà fẹnu sáátà rẹ̀ náà ni wọ́n ní kí ló ṣe fún wa gan sítorí pé ó fún wa lóúnjẹ náà lọ́mọ àlèlè alórí pé àwọn ọmọ Mósè gan àjẹmọ́nà láginjù mélòó wá ní tí wọ́n wá dánwò yìí níjọ́ tí ayé ti dáyé ní ènìyàn tí máa gan èèyàn láti gan èèyàn kì í ṣe ní tó burú ẹni tí ẹ̀ṣẹ̀ èèyàn nìyẹn ẹni tí wọ́n ń gàn ní ọ̀gbọ́dọ̀ rú pé wọ́n ń gan òun kọ́ wá mọ̀ sí tí ọjà kó máa ṣe rẹ̀ lọ́mọ ẹ̀mí dábọ̀sà. àmín àmín hallelujah. lábẹ́ àtẹlẹsẹ̀ gbogbo wa kí Ọlọ́run àlàáfíà kí ó tẹ Sátánì mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ wa lọ́wọ́lọ́wọ́ God bless you. àmín lórúkọ Jésù àmín. àfà ọ̀yà ìwọ náà ṣàdúrà fún yín lórí sọ pé àfà àti ṣàdúrà fún wọ́n fà àdúrà fún. ẹ máa bọ̀ báyìí bàbá wa báyìí ni ẹ máa bọ̀ ẹ wá ṣàdúrà. sálálí wa sálálí. máa máa gírí gbónú. dúpẹ́ fọlọ́ alhamdulillah. àdúrà gbọ́ Ọlọ́run yóò gbà. àmín. gbogbo ìmáàmù ayé àbí gbogbo àwọn tí máa ń gorí mọ́gbà láyé tí wọ́n bá kéré àti lẹ́sẹ̀ àti lọ́jọ́ orí àti nǹkan tí wọ́n ti wà lórí mọ́gbà lásìkò òtúbà yìí wọ́n ti di dòdò torí pé àyà nàbí ni wọ́n wà. tí kì bá ti pé ẹni tó ní wá lánàá kan àyè tí wọ́n wà yẹn mi lè sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ mọ́ tàbí kírun kan ṣùgbọ́n mo ṣe gbọ́ orúkọ wọn mo gbọ́dọ̀ sáré nígbà tí mi wà lórí o Ọlọ́run wọlá ìfẹ́ àwọn Oriyomi Hamzat Ọlọ́run má jẹ́ jábọ́. àmín mo ti ń jẹ́ ìṣubú Ọlọ́run má jẹ́ kọ́kàn yín. àmín Ọlọ́run má jẹ́ kọ́kàn yín nínú ayé mi. Ọlọ́run má jẹ́ kọ́kàn yín nínú ayé mi. gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media báyìí kódà ẹlòmíràn níbẹ̀ ní báyìí ni yóò tó sọ pé ẹ bá lè dáhùn sínú ẹ máa dáhùn síta. Oriyomi ti sọ̀rọ̀ lọ́rọ̀ Agbala Gabriel tí ì bá ṣe Agbala Gabriel ṣé bí ó ti sọnù ṣé bí ó ti ṣẹnu ṣé bí ó ti wí inú ṣé bí tí ó gbé ìgbanú ṣùgbọ́n gbogbo ẹni tó bá máa ti ń jẹ́ orúkọ àbọ̀ máa ti ń jẹ́ nílá ńlá tóun náà bá wà láàyè ńlá nínú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media ẹlòmíín sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bó ti mọ ṣùgbọ́n ẹ lè ní ẹni tó tóbi tányányá kan ọ̀rọ̀ bó ti mọ tó bá fẹ́ tiẹ̀ sọ̀rọ̀ sí pásítọ̀ yóò kò ní sọ straight yóò sọ lẹ́gbẹ̀ẹ́ ni tó bá ti tóbi tó dẹ̀ wà láàyè tó tóbi. ọmọ yìí tí kò ṣùgbọ́n gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ bóńkálukú ṣe mọ nínú ayé kọ́dẹ̀ ẹlòmíì tó yẹ pé ẹ gbowó fún yàn kó fi $1 síbẹ̀ ọ sọ̀rọ̀ téèyàn sọ pé báwọn tí bá tiẹ̀ fún wa lọ fún wọn bá tiẹ̀ sọ̀rọ̀ lágbájá báyìí mi ò rò pé owó rẹ̀ wà káǹtì mi rí ètí ń jẹ́ ènìyàn nìyẹn àwa fi ìfẹ́ ọ̀gá wa sọ́dọ̀ yín àfi bẹ́ẹ̀ náà fún yín ìfẹ́ ni tó tóbi jù tọ́lọ́run falu tí èèwà látọ̀dọ̀ ẹnìkankan àtọ̀dọ̀ Ọlọ́run tí máa wá Olúwa má jẹ́ kẹ́ ẹ jábọ́. àmín Olúwa má jẹ́ kẹ́ ẹ jábọ́. àmín kún fàyà. bí ẹ bá ń ṣe ìrànlọ́wọ́ fún yàn kódà tó yẹ pé àwọn èèyàn ló ń dà kẹ́lómi náà bóde kó gbà lọ́wọ́ àwọn èèyàn kọ́ máa bí ṣe máa rí tẹ́ ẹ bá mi gbà kan lọ́wọ́ yìí. a jẹ́ pé orúkọ kan ìṣesí kan làwọn èèyàn máa ń wò tí wọ́n fi máa ń dá nǹkan fẹ́ni tó bá béèrè nǹkan fún nǹkan. àmín náà ọlọ́mọdé òkú mi. àmín wọ́n máa ṣe àtọ̀dọ̀ Ọlọ́run tó máa ṣe fún àmín Ọlọ́run dúró tì àmín Ọlọ́run dúró tì ìyá Oriyomi Olúwa má jẹ́ jábọ́ Ọlọ́run má jẹ́ jábọ́ bọ́dà Muyideen Ọlọ́run bá ṣamọ̀nà rẹ̀ Ọlọ́run bá wà gbé àmín má jẹ́ kí ọ dẹni làánà tí wọ́n mọ̀ sọ pé ẹ mọ ibi tó forí kọ́ ni Muyideen di ẹni tẹ́ gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọ́n mọ̀ pa àwọn lọ́sẹ̀ pásítọ̀
èèyàn lè ṣe mistake, èèyàn lè ṣàṣìṣe, èèyàn lè ṣe tí ọ̀dà, èèyàn lè ṣe tó bá yàn nínú jẹ́. Ṣùgbọ́n téèyàn bá ti rí pé ìwọ kọ́ Ọlọ́run ni ipò tí mo wà yìí, ó dẹni téèyàn máa bẹ lọ́run fún pé Ọlọ́run má jẹ́ kọ́ ọmọ yóò forí kọ́, má jẹ́ ọ dẹni àná, má tó jẹ́ ọ padà síbi títí ń bọ̀ kára yí ọmọ sọ pé ní sẹ́yìn àwọn àṣẹwọ̀n ẹ̀ mọ́ ni àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ní títí lọ́wọ́. Àdánwò bí ọlọ́mọdé ọba mú yìí. Àmín, àmín. Ìyẹn náà ní àdúrà tẹ́lẹ̀ náà fi kún. Gbogbo ẹ̀ tẹ́ wò wá káàkiri ayé náà. Ọlọ́run ní jẹ́ ìlú òṣìṣẹ́. Àmín. Gbogbo yín pátá náà ń bọ́ náà tẹ́yìn náà ń gbà ṣe ayé yín Ọlọ́run ní jẹ́ ìṣe. Àmín. Gbogbo wa pátá Ọlọ́run foríjì wa. Innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un. Ẹ̀kọ́ ìpèsè iṣẹ́ Agbala Gabriel ti ṣiṣẹ́ rẹ̀ mọ́ iṣẹ́ mi ni o. Ọmọ ìpọ̀ wọn gba commission o. Wọ́n ti fún commission wa. Èmi àti ẹ̀rájọ sọ̀rọ̀ fún ìrájú commission o. Ẹ̀rọ wá táì fún Agbala Gabriel o. A ti parí ọ̀rọ̀ o. Kí lẹ́gbẹ̀ẹ́? Ọlájí ni wọ́n máa fi ìyẹn lẹ̀ fíìmù. So ohun tó dájú ni a ti ṣe yìí, coming back to Alhaji Oriyomi láti wá dúpẹ́ béèyàn bá ṣèyàn lórí ẹ jẹ́ máa dúpẹ́ o, ẹ jẹ́ ká máa dúpẹ́ o, ẹ jẹ́ ká máa dúpẹ́ o, ẹ jẹ́ ká dunnú sí ara wa, ẹ jẹ́ kí ọkàn wa kó mọ́, káyé wa náà kó lè mọ́, ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó mọ́, kí ìrìn àjò wa láyé kó lè mọ́. Alhaji Oriyomi Hamzat lẹ́ẹ̀kan sí ẹ máa tẹ̀síwájú. Iléeṣẹ́ Àgídìgbò ò ní wálẹ̀. Jésù Ọlọ́run ló ní iléeṣẹ́ yìí, Ọlọ́run ló gbé lé yín lọ́wọ́, láti ọwọ́ yín lórúkọ Jésù kò ní bàjẹ́. Gbogbo ẹni tó fẹ́ yín wọ́n á túnbọ̀ máa fẹ́ yín sí i. Olólùfẹ́ yín kí wọ́n tún pọ̀ sí i, àwọn aláàánú wa kí wọ́n pọ̀ sí i, àwọn olóore wa kí wọ́n pọ̀ sí i, a ò ní jábọ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù lọ wa. Ṣé ẹ bá mi kí wọn léra ẹfẹ? Ṣé ẹ bá mi kí wọn? Please appreciate it. Ẹ kí mi o, bẹ́ẹ̀ bá kí mi nígbà ẹ̀yin Oriyomi Hamzat ẹ máa kí mi pé. Àwọn èèyàn rẹ náà wọ́n wà níbẹ̀ àwọn ó lágbára. Ayé fẹ̀ gan, ojú ọ̀run ìdẹ́ ó tẹ̀yẹ fò láì farakara. Alhaji Ìgbòlá bẹ̀rẹ̀ program ara ẹ̀. Àná mo sọ ó ti yá. Ìgbòlá bẹ̀rẹ̀ àárọ̀ ọ̀la. Kò sí wàhálà òun náà lójú òun. Owó nìkan ló máa sọ. Owó nìkan máa mo ti mọ gba nọ́mbà rẹ. Owó nìkan ló máa sọ láyé. Wíìn Alhaji wọ́n lẹ̀ ní dá sí báyìí. Máa dá sí o. Máa dá sí o. Wíìnì ó dà sí wàhálà. Bó kú ìṣe rárí dọ́dọ̀ yìí gan. Àǹtí àti wà tí pé mo lè lò fún wọn rí. Wọ́n ti jẹ́ olórin rí. Sorry, wọ́n kọ́ láti nígbà tí èmi ń lù. Wọ́n ti kọ́ ní tẹ́lẹ̀. Wọ́n ti kọ́ ní tí èsọdún kan tí èsọdún méjì. So bóyá bí nǹkan 15 years 17 years ago mo gbádùn lẹ́yìn kò sọ lù méjì tí pé ìwà ti rí mẹ́wàá ẹ bá ń pè rẹ̀ Adémọ́lá ẹ bá ń pè wọ́n. Wà á já. Bó ni wọ́n ṣe jẹ́. Bó ni ó ṣe mọ̀ èèyàn báyìí tó àmọ́ tó bá béèrè kọ́bọ̀ lọ́wọ́ mi láyé. Sísìn náà fún ọmọ. Olówó wa ni pé owó ti ń bẹ lọ́wọ́. Èyí tó ṣẹlẹ̀ náà nìyẹn. Ìrìn ń dìbò ní. Can you imagine? Owó burúkú. Robert kéde kìí sa ìwọ ló béèrè. Owó bẹ lọ́wọ́. Béèrè náà yọ. Musa mọ̀ pé bóun ni kún ìṣera pálá dọ́dọ̀. Àwọn ẹ̀rọ gan mo ti ṣe one nice. So bàtà wa di pásítọ̀ tá a lùlù mọ́ ló di pé àwọn akọrin wọ́n pé méjì wọ́n pè nìkan ní àwọn Bọ́lá ẹ̀ ṣàdáì ẹ̀ ti mọ̀ very close so. Gbogbo wọn ni wọ́n mọ àwọn èèyàn wa ẹ̀kọ́ ni. Èèyàn wa ni wọ́n. Ó ti yẹ wọ́n lọ ẹ̀kọ́ ọmọ ìgbà gbóṣe. Ó yẹ pín gbàṣẹ mákẹ́tà ni o. Wọ́n mọ̀ kí mi ò mọ owó ṣe sọ wọ́n mọ̀. Mi ò mọ orin mọ̀ pé nǹkan. Tùsí náà. Orin mọ́dé mọ̀ pé wà lájú. Súnmọ́ wájú mọ́ yìí súnmọ́ wájú mọ́. Ẹ wá fojú wọn ẹgbẹ́ mi. Oníléeṣẹ́ ńlá. Wíìnì. Fi nọ́mbà rẹ̀ ta o. Fi nọ́mbà rẹ̀ ta. Nọ́mbà mi ni 080 655 11
866. fáwọn tó fẹ́ gbé ẹ̀pọ̀ lọ́wọ́ ọjà tó máa ta warawara àti iléeṣẹ́ rédíò Àgídìgbo ní kẹ́ máa gbé bọ́. àníwọ̀sá ni wọ́n pè ọ́. ẹ ṣáà ti pè mí sórí àpò 08065511866. ẹ̀jẹ̀ mọ̀ pé nkọrin náà. Tẹ́lẹ̀ gbogbo àwọn churches yín ẹ pè wá fún lórí o ẹ pè kábíyèsí kún yìí o. sọ pé olú rẹ̀ yẹn rí. ẹnu rẹ̀ gbà wọ́n ẹnu rẹ̀ gbà wọ́n nítorí mo ní táyà fún gàgà mo ní ọkùnrin ìdájú o ó ń sọ̀rọ̀ ọdún mẹ́wàá mo fi lówó. mo kẹ́kọ̀ọ́ ó sì jáyàn mọ́ torí ọdún ó wà alájì àwọn kí ni ẹ gbáwọn èèyàn débi gíga ọ̀pọ̀lọpọ̀ yẹn ni wọ́n jẹ́ yẹn díẹ̀ bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ pé ta àkọ́mọ́ wọn ní wọ́n ní ta àkọ́mọ́ ń kálukú. ó sì wù yín gbà náà. alájì yìí ní nǹkan méjì tí mò ń ṣe gẹ́gẹ́. sọ ìdílé onílù ni. wọ́n ní bàbá wa wọ́n ná lùlù rí bẹ́ẹ̀ni ìbá lọ́wọ́ dáàdì mi. bàbá yẹn lọ padà wá. ó pọ̀ sí mi onígbà mo lọ lé wa ní Mọdákẹ́kẹ́ mo rí odóòlù lábẹ́ bẹ́ẹ̀dì. ní àwọn báyìí wọ́n lùlù rí tòótọ́. ẹgbẹ́ wa ó ní sẹ́mu bá wọn mi tó wá ẹ bá dúpẹ́ lọ́wọ́ Alájì. ẹ bá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi. àjọmú kan lẹ́nu. Alájì ẹ mọ́ kò lọ́rẹ̀ yìí mọ́. you are my friend. èmi ẹ̀sọ́ rẹ̀ yìí. àbúrò yín ni wá. ọ̀rẹ́ mi ni ẹ. ọmọ yín ni wá. àwọn tọ́jú àwa náà lọ wọ́n ń pè wá lọ́rẹ̀. ẹ ti bá wọn ẹgbẹ́ rẹ̀ yóò di mọ́ṣúárì. wọn ẹgbẹ́ tí ó bá ṣe. because ọjọ́ orí kọ́ làwọn àti máa bá yẹn sọ̀rọ̀ ṣe sí àtàwọn nǹkan. ṣé kí wàhálà ọ̀pá ọ̀nà àdìpọ̀ pa mí. Ọlọ́run ní jẹ́. tí ọba tí wàhálà ọ̀pá mi àjọmọ̀ ṣe ni tí ọba ti nípa ọ̀nà àjọmọ̀ ṣe ni àwọn àmọ̀ sọ̀rẹ́. àwọn ẹni bí ọ̀wá ní mọ ibi tí wọ́n ẹ tó bá ti wá hùwà bí ọ̀wá ní ibi sálọ. tó bá fẹ́ báyé lè jẹ́ kò ní lè lọ́dọ̀ ilé tó bá fẹ́ báyé lè jẹ́ kò ní lè lọ́dọ̀ ilé dáadáa wà mọ̀ tẹ̀síwájú ní àwọn tí ń bọ̀ yóò fi wá wù wọ́n because wọ́n máa jẹ́ àrí aburú. àmín bàbá àmín. anything happen wọ́n fi drag irú wa àwọn tó ń drag wa tí wọ́n rí owó àwọn ọmọ owó yẹn làwọn wò but àwọn tó fẹ́ ṣe bí wa tí wọ́n ń bọ̀ tó fẹ́ ṣe bí wa tó ń bọ̀ bá wọn àní lè ṣe mọ́. Yes. àwọn ìdẹ́sẹ̀ ń bọ̀. Agbala Gabriel níjọ́ tí wọ́n tì mí Magoji ọmọ 8 years náà wá bá mi when I wanted to be a journalist I've changed my mind I can't risk. ọjọ́ wọ́n tì mí Magoji. yà tí wọ́n tì mí wọ́n lé ọmọ ọdún mẹ́jọ wa bá ọmọ ọdún mẹ́jọ wọ́n ti bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe máa sọ̀rọ̀ àkáǹtì ló ṣe é sìn tí wọ́n sì commercial class. Wọ́n àwọn ní ìṣẹ̀lẹ̀ tó ń gbọ́ yẹn ó lè padà. ó lè padà pé náà. so ṣé bí wọ́n ṣe mọ̀ sí sáwọn náà lè yára. àyè social media àti ìrìbá ìgbà yẹn o ẹ wá wí social media ṣe rí lẹ́nu. ẹ̀rù ó máa bá àwọn tó ń bọ̀. ẹ̀rù bá àwọn náà pé kí ni máa ń ṣe. ẹ tó ń ṣe lọ́wọ́ bí ẹ tó ń ṣe tiẹ̀ kan lọ́wọ́ báyìí. ẹ̀rù ó máa bá. ẹ̀rù ọbẹ̀ mi. bàbá mi kí ẹ sẹ́yìn mo sọ. mo tó ń sọ̀rọ̀ àwọn ọmọ. mo sọ tèmi gángan. yes now pé these people wọn máa lé epo lójú o so they can go this far. Wow. Alájì ayé níkà. Ó pọ̀ ìka náà ni wọ́n ní wọn ò ní dáadáa sí sí. Okay. Bí dẹ́ ti wò ní mi. Ẹ jẹ́ kí nǹkan gidi kan ṣẹlẹ̀. Ká wo oníṣẹ́ ẹ̀dùn ó ṣe wò. Ẹ wá wo tí ò dáa. Ẹ wá wo tí oníṣẹ́ ẹ̀dùn. Jésù. Wọ́n tẹ́ pa sórí bad news ni. Pé eléyìí gangan. Wọ́n máa ń ta irú fẹ́ gbọ́ròyìn ìdùnnú pa yẹn. Ayé nìyẹn. Wọ́n dá ayé bẹ́ẹ̀ àwọn èèyàn tó wà láyé tí wọ́n jẹ́ nìyẹn wọ́n àmọ́ sọ lásọ̀kùn sọ́kọ̀ọ́sẹ̀ dágájá wọ́n àmọ́ sọ káàkiri ayé nìyẹn Ọlọ́run ní jẹ́ kí èrò wọn jọ lórí wa. Àmín Alájì. a tẹ̀sí àṣeyọrí lágbára Ọlọ́run. Àmín a ṣàṣeyọrí lágbára Ọlọ́run. Tí Ìbàdàn Ọlọ́run kẹ́ anyway wọ́n ṣe ọdẹ òun kò sí ìgbòlẹ́ dábẹ́lẹ̀. Mọdákẹ́kẹ́ náà. Mọdákẹ́kẹ́ mọ̀ tí wà kílẹ̀ lẹ́sàn pa wa. Ọlọ́run ò ṣe jù ọ Mọdákẹ́kẹ́ ó ṣe jù ọ Ìbàdàn. Ìbàdàn Ìbàdàn Ọlọ́run kẹ́ nìyẹn ó jù ní Ìbàdàn ó jù ọ Ìbàdàn. Bẹ̀rẹ̀ yẹn tó máa Ìbàdàn.
ọmọ Ìbàdàn lé ní tára Mọdákẹ́kẹ́ bá ń bọ̀ tó bá fẹ́ bá Agbala Gabriel tára Ìbàdàn náà gbéra lé ní ẹ̀kan náà Agbala Gabriel bá dẹ̀ ní 2 million tó fẹ́ fi sànú tára Ìbàdàn bá ti dọ́dọ̀ ẹ̀ kó kúkú ní òmùọ̀ káwọn kan tó ń bọ̀ láti Mọdákẹ́kẹ́ sọ pé ó ti kó fún ará Ìbàdàn yẹn kí Mọdákẹ́kẹ́ ó tó dé ẹ ti gẹ́tẹ̀ so proximity yẹn lọ́nà bíbí kẹwàá ẹ̀ ń bo church yẹn wà kì í ṣe Ìbàdàn bí ni so lágbára Ọlọ́run àgùnlé ayọ̀ ní agbára Ọlọ́run àgùnlé ayọ̀ á ṣe dárúkú á ṣe dàgbà ministry yẹn ò ní ministry yẹn ò ní pa ministry yẹn ò ní tán ní kọ̀kọ̀ àti gbangba Ọlọ́run tún wá ṣe Ọlọ́run ló mọ̀ ó ní òsì kankan tó yẹ pé òun ló funfun tán àwa èèyàn ó ní ọ̀sàfọ̀mọ́ wa ibi tá a bá kù sí kó dàpọ̀ kó tún wá sí lápá ọ̀tà ọmọ káwa ọ̀tà ọmọ jubilate lórí wa that's another prayer ọ̀tà ọmọ jubilate lórí wa ọmọ jubilate lórí wa ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí orí àwọn arúgbó tó ń rẹ́rìn lọ́dọ̀ rẹ̀ ò ní jẹ́ oṣù orí àwọn kékeré tó ń rẹ́rìn lọ́dọ̀ rẹ̀ ò ní jẹ́ oṣù orí ọkùnrin tó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lójú ọjà bọ̀. lẹ́yìn tó gbóhùn tó ṣẹlẹ̀ times million ní ọ̀jẹ̀. amen. glory ní adọ́bù àtìkù àpòsí ní bó ṣe ń lọ. owó tá ò dẹ̀ ní ká kémi náà láti wá. lámọ́ṣálá ọ̀làkùnrin. prayer nìyẹn o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Kílódé. Drivetv. Driving you around the world.